nínú fọ́nrán mi èyí tí mo ṣe tó kọjá mo gbàgbé láti dárúkọ àwọn àáfàá kan. àáfàá ilé tí mo fẹ́ dárúkọ yìí gbogbo ìgbésí ayé wọn fi tàbùkù ilẹ̀ Yorùbá ni, wọ́n fi ba ilẹ̀ Yorùbá jẹ́ ni, wọ́n fi parọ́ oríṣiríṣi nǹkan táwọn bàbá wa ò ṣe, wọ́n fi sọ wọ́n ba ilẹ̀ Yorùbá jẹ́ láti gbé àṣà àti ìṣe lárúbáwá ga, láti kó wa lẹ́rú fún ìran lárúbáwá. àáfàá tí mò ń pè yìí mo fi tọwọ́tọwọ́ pè yín. àáfàá Buhari ọmọ Musa, ẹ jọ̀ọ́ ẹ jáde síta, ẹ jáde tó bá jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ẹ ti sọ láti ọjọ́ yẹn jáde síta kẹ́ ẹ wá sọ fún wa pé òdodo ni. àwa ti pè yín níjà, àti sọ fún yín tẹ́lẹ̀ wípé kẹ́ ẹ lọ búra fún wa nídìí Ṣàngó wípé Allah náà ni Ọlọ́run Olódùmarè, bọ̀ mo rí pé kò sí ẹni náà nínú yín tó lè ṣe é. ẹ jáde fún wa kẹ́ ẹ fi Ògún búra wípé Allah náà ni Ọlọ́run Olódùmarè, pé wọ́n rán Muhammadu sí wa nílẹ̀ Yorùbá. mo rí wípé ẹ lè ṣe, àmọ́ ní báyìí tẹ́ ẹ ti lè ṣe, àwa ti wá ń pè yín báyìí pé kẹ́ ẹ jáde síta, ẹ wá bá wa sọ̀rọ̀. àwọn ọmọ Oòduà àwọn fẹ́ rí yín ní orí ètò wa, ẹ jáde síta, ẹ wá sọ fún wa ní orí ètò wa wípé gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá pé òdodo ni. ẹ jáde síta kí wá sọ fún wa pé Kùránì yìí wọ́n rán sí wa nílẹ̀ Yorùbá, wípé Muhammadu wọ́n rán sí wa nílẹ̀ Yorùbá, wípé Allah náà ni Ọlọ́run Olódùmarè. ẹ̀yin ọmọ Oòduà ẹ má gbàgbé, àwọn bàbá wa sọ pé bí irọ́ bá pẹ́ títí irọ́ a máa dòótọ́, torí pé irọ́ tẹ́ ẹ rí, irọ́ Islam yìí ó ti pẹ́ títí, ó ti wá ń di òótọ́ lójú àwọn èèyàn. ẹ̀yin èèyàn wa, irọ́ lásán ni. àwọn bàbá wa tún wá lọ, wọ́n tún bọ̀, wọ́n tún sọ pé bí irọ́ bá lọ fógún ọdún, eléyìí ti lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, ó ti lọ fún 100 ọdún, ó ti lọ fún 200 ọdún. wọ́n ní ìjọ kan báyìí ni òdodo máa bá, òdodo ti dé báyìí. tó bá jẹ́ pé òdodo ni gbogbo nǹkan tẹ́ ń sọ, ẹ jáde síta kí wá bá wa sọ̀rọ̀. àwa sọ fún yín, ẹ̀yin èèyàn wa, mo fi Ọlọ́run Olódùmarè mo fi búra, mo tún fi Kùránì yín mo fi búra, mo fi Allah yín mo fi búra, èmi tún fi Ṣàngó, mo fi gbogbo àwọn alálẹ̀ mo fi búra wípé Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, irọ́ lásán ni. olúwa ilé Kàbá ni Allah. mo tún sọ fún yín pé Muhammadu wọn rán sí wa, ẹ̀sìn Islam yìí wọ́n gbé wá láti wá fi ba ayé wa jẹ́ ni, wọ́n wá fi jà wá lógun ni. àwọn nǹkan tí mo wá sọ èyí tó bá jẹ́ pé irọ́ ni, ẹ ti mọ orí ètò wa, àwọn àáfàá yín yẹn làwa ń pè. Suleiman Faruku àpè ẹ̀yin náà ẹ jáde síta, Buhari ọmọ Musa ẹ jáde síta, àti gbogbo ẹ̀yin àáfàá ńláńlá ilẹ̀ Yorùbá ẹ jáde síta. ẹ ti parọ́ fún wa, ẹ ti ba ayé wa jẹ́ jìnnà. àmọ́ báyìí wọ́n ní tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀, àbọ̀ ti wá dé báyìí, ẹ wá sọ òdodo, ẹ jáde síta. èmi sọ fún yá sí pé níjà àti tayín láyà pé ẹ jáde síta, pé gbogbo nǹkan tẹ́ ẹ sọ láti jọ irọ́ ni. ẹ wá máa ka ìtàn fún wa nínú Quran, ẹ máa ní káwọn èèyàn máa ṣàmì. ẹ jẹ́ ká wò bóyá Allah tó ń sọ̀rọ̀ nínú Quran yìí bóyá olórí burúkú ni àbí kò kí n ṣe olórí burúkú. ẹ̀sìn Islam yìí ẹ̀sìn ìtàjẹ̀sílẹ̀ ni, wọ́n gbọ́ láti wá fi ba ayé wa jẹ́ ni. ẹ ká gbọ́ nǹkan tí Quran yìí sọ, Suratul Asaf, Quran chapter 61 verse 10 to 12. kí ni nǹkan tó sọ? ẹ máa gbọ́ o, ẹ̀yin ọmọ Oòduà. ó ní ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ̀yin mùsùlùmí òdodo, ṣé kí n tọ́ka yín sí okòwò kan tí ó máa gbà yín là nínú ìyà ẹlẹ́ta ẹlẹ́ro? Allah fẹ́ kọ́ wa ní business tá máa ṣe tó máa gbà wàhálà, tó máa jẹ́ ká wọ àlùjánnà. ó ní ẹ gbàgbọ́ nínú Allahu àti òjíṣẹ́ rẹ̀, ẹ jagun sí ojú ọ̀nà Allahu pẹ̀lú dúkìá yín àti àwọn ẹ̀mí yín. àwọn ẹ̀mí yín tó ń sọ bẹ́ẹ̀ ni pé ẹ máa pààyàn fún Allah, kẹ́yìn náà dẹ̀ máa para yín fún Allah. ìyẹn lóore jùlọ fún yín tí ẹ bá mọ̀. tó bá pa Allah ló fún wa lẹ́mìí, kò ní máa sọ pé kẹ́ ẹ lọ fi ẹ̀mí yín jagun, torí pé Allah kò lè jà ló ṣe ń sọ pé kẹ́yìn kan kẹ́ ẹ máa lọ fi ẹ̀mí yín wéwu fóun. ẹ ká tẹ̀síwájú. ó ní Allah máa fi orí ẹ̀ṣẹ̀ yín jì yín, ó sì máa mú yín wọ inú ọgbà ìdẹ̀ra tí àwọn odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀, àti àwọn ibùgbé tó dára nínú àwọn ọgbà ìdẹ̀ra gbére. ìyẹn ni èrè jẹ́ ńlá. ẹ ti rí pé Allah yìí ó fẹ́ kẹ́ ẹ máa fi ẹ̀mí yín ṣòfò fún òun, torí pé irọ́ lásán ni. ẹ má gbàgbé, Allah tó ń sọ̀rọ̀ nínú Kùránì yìí eré ni o kò lè sọ̀rọ̀. gbogbo ọ̀rọ̀ tí mo kà fún yìí Muhammadu ló sọ. Muhammadu wá sọ pé, Jubril sọ pé, Allah sọ pé, torí pé Allah yẹn eré lásán ni. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, kán wá máa kọ́lẹ̀, kán wá máa sọ pé Ọlọ́run sọ pé nínú ìwé yẹn. meanwhile èmi ni mò ń sọ̀rọ̀ gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn. ẹ ká tó lọ sí Quran chapter 9 verse 111. kí ni nǹkan tí eléyìí náà tún sọ? dájúdájú Allah ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn, nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra. wọ́n ń jagun sí ojú ọ̀nà Allah, wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allah, àwọn tí wọ́n bá ti ṣe Islam káwọn mùsùlùmí máa pa wọ́n. wọ́n sì ń pa àwọn náà
ibi tí ẹ bá ti lọ pa tẹ́ bá ti fẹ́ lọ pa èèyàn tẹ́ni yẹn bá kápá yín tó bá pa ẹ̀yin náà. Àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú Tọ́rà, Injil àti Kùránì ta sì ni ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ ju Allahu lọ. Nítorí náà ẹ dùnnú sí okòwò yín tí ẹ ṣe tẹ́ bá wáyà tí mo kà yẹn náà okòwò ló tọ́ka sí yín, ìyẹn sì ni èrè jẹ́ ńlá. Allah ní kẹ́ ẹ máa pààyàn fún òun kọ́ dẹ̀ máa pa yín fún òun. Ẹ̀yin èèyàn wa, Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Allah kọ́ ló fún wa lẹ́mìí. Allah ò dá nǹkan kan, irọ́ lásán ni. Gbogbo nǹkan tó sọ nínú Kùránì èmi mo dá ayé àtọ̀run, mo dá sánmọ̀ méje, mo dá àwọn èèyàn láti inú, irọ́ lásán ni gbogbo ẹ̀ wọ́n kọ́ ni. Ẹ̀yin èèyàn wa, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni. Lẹ́ẹ̀kan sí, mo fi àkókò yìí pé ẹ̀yin bàbá wa tọwọ́tọwọ́ mo fi pè yín, ẹ jáde síta. Àlọ́ ti lọ báyìí, àbọ̀ ti dé. Ẹ jáde, ṣé gbogbo nǹkan tẹ́ ti sọ láti ìjọ yìí ẹ wá fi gbogbo ayé yín búra sí wípé gbogbo nǹkan tẹ́ sọ òdodo ni. Tẹ́ bá fẹ́ fi búra, kò kí ń ṣe Kùránì lẹ máa fi búra o, torí wípé irọ́ lásán leléyìí o. Ẹ lọ búra fún wa nídìí Ṣàngó. À á ṣe báwọn bàbá wa ṣe ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Ẹ̀yin èèyàn wa, Allah ò nágbára kankan. Paracetamol 10 naira ó nágbára ju Allah lọ. In fact, used condom tá a ti lò, tá a ti flush, wọ́n tiẹ̀ tún lè mú gan kán lọ recycle rọ́bà yẹn kán tún fi ṣe nǹkan míì. Allah ẹ ò lè fi ṣe nǹkan kan. Ẹ ò kò dẹ̀ síbi kankan nu Quran tẹ́ máa ti rí ibi tí Allah ti sọ pé kẹ́ tún ayé ṣe àfi kẹ́ lọ pààyàn kẹ́ bà ayé jẹ́. Ibi tí ó bá ti ń dùn, tí wọ́n bá ti gbé Allah wọ bẹ̀ wọ́n máa bà bẹ̀ jẹ́ ni. Ilẹ̀ Yorùbá ń dùn nígbà tí wọ́n gbé ẹ̀sìn dé. Ẹ rí bí ilẹ̀ Yorùbá ṣe rí. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam wọ́n fẹ́ fi bà ayé wa jẹ́ ni. Ẹ wo bí ilẹ̀ Haúsá ṣe rí. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ padà sí nǹkan tí wọ́n ṣe ń lé yín. Ògún tó ń bọ́ ń lé yín yẹn ó nágbára ju Allah lọ. Ṣàngó tó ń ṣe ń lé yín yẹn ó ní agbára ju Allah lọ. Ọbàtálá tó ń ṣe ń lé yín yẹn ó ní agbára ju Allah lọ. Allah ò lè ṣe nǹkan kan, èrè lásán ni, ó lẹ ju iṣó lọ. Ló ṣe ń fún àwọn mùsùlùmí wípé ẹ máa pààyàn, ẹ máa jà. Tó bá yẹ pé Allah nágbára ni, kí ló yẹ tí Allah ò lo kún fáyà kún ẹ̀? Wí bẹ́ẹ̀ kó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Àwa ọmọ Oòduà àwa la ní, wí bẹ́ẹ̀ kó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àwa la ní lọ́wọ́. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ jí, ẹ má sùn. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni. Àáfà kan ti sọ, ó ní mi ò lè di 2026. Ẹ̀yin tèmi, a máa pàdé lọ́la. Àwa fẹ́ mọ̀ bóyá Allah lágbára lóòótọ́ àbí kò lágbára. Ilẹ̀ ọ̀la mọ́tán. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.